أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. أدبل العلوم أسترى إكاجة فواشوا جوا أنا محمد sallallahu alayhi wa sallam kíkẹ́ gẹ ọlọ́run kó sì máa bá gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam láwọn tí wọ́n jásí pé ẹni ọlọ́run ni wọ́n tẹ́nìkan ò lè rí yíhun kó dànù wípé wọ́n yé ṣe ni ọlọ́run. ìkẹ́ gẹ náà kó máa bá maulana sheikhuna adam abdullahi al-ilori wa sheikhuna kamaluddin al-hadabi wa sheikhuna tajul adab sheikhuna yusuf al-ibaji sheikhuna al-muzammil àti gbogbo àwọn ṣìyóòkù tí wọ́n ti kọjá lọ lórí kí ìsìlámù lè dá táwa náà sì pa orí pa wọn. bákan náà maulana mustapha suglul sunusi ládàáyárí ọlọ́mọbawa ṣẹlẹ̀kùn kẹ́gẹ̀rẹ́ fún wa. maulana sheikh muhsin edu al-ekpewi wa sheikh abdulatif amuni al-ekpewi al-markazi wa sheikhina jirjis wakodo al-ekpewi al-markazi kọlọ́mọbawa kẹwọn masha allah. mo wá tọrọ ẹ̀mí gígùn àti àlékún àlàáfíà فمولانا مدير المركز وشيخ المركز مدير العلماء وشيخ العلماء أدام الله لنا حياته بالصحة والأمن. ọlọ́run dákun bá wa ṣàánú bàbá náà pẹ̀lú àlàáfíà tó péye àti ìfọ̀kànbalẹ̀ tó pọ̀ bí akila hawla wala quwwata illa billah. ẹ dákun torí ọlọ́run ẹ̀yin ọmọ ìyá wa ní Islam pàápàá ẹ̀yin tẹ́ jólólùfẹ́ ẹ̀sìn kódà ẹ̀yin tẹ́ fẹ́ràn Maulana Mudil Markaz àtẹ̀yin tẹ́ fẹ́ràn Markaz yóò mú mi kẹ́ bá wa ṣe ètò yìí dáadáa so kọ́kọ́lọ́ ń dákun kó lè débi tí ó yẹ kó dé. ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ yìí náà ni wípé Tani Alaimokan nínú Almubarak àti Alalubosa lórí ọ̀rọ̀ àdó Sunna. ẹ rí i pé mo pé ládó Sunna nítorí pé àwọn tí wọ́n jẹ́ oní Sunna àwọn náà rí i pé àdó yẹn nǹkan tó dáa ni àmọ́ lánàá ṣírkù ni àmọ́ lónìí Sunna ni kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. ẹ rí i pé Alalubosa ó bọ́ ta mo sì rí pé lára nǹkan tí ń dùn tó ń jẹ́ níyà ó yé mi ó fẹ́ gbẹ̀san padà ni lóríire challenge tó tró sí gbogbo àwọn al-markaziyun lóore wípé àfáàyín ò gbà náà sí kò gbọ́ àfáàyín bọ́ tanú àwẹ̀ yìí ó ń sọ pé kò sí náà sùkúrú náà alukur'ani ó wá mú àwọn àyà tó mú wá ọlọ́run wá ní ká bá tẹ̀ mọ́lẹ̀ ká dà lẹ́kọ̀ọ́ ó wá dùn ó wá wo afẹ́nú ètò òun lè gbà fi gba ẹ̀san kóun náà sọ pé Almubarak Alaimokan. mo sì rí pé lára nǹkan tí ń dùn náà ni wípé ó ní ń pèrè ní encyclopedia èmi kọ́ mo pèrè mi ní encyclopedia àwọn èèyàn ni wọ́n ń pè mí bẹ́ẹ̀ alhamdulilayi wọn sì ní máa pè èèyàn lórúkọ tó dáa kéèyàn wá sọ pé tọ́ ẹ má pè mí bẹ́ẹ̀ lè láyé làhàm kọ́lọ̀ dákun kó ṣe dáadáa fún wa kọ́lọ̀ ti jẹ́ kí àlékún dáadáa ó pọ̀ sí. ẹ wá rí i pé afá yìí ẹ lọ wo fídíò tó ṣe lórí rẹ̀ wípé ó ń fún mi lésì lórí ọ̀rọ̀ àdó torí mi ò mẹ́ni tó kan onísúnnà pẹ̀lú àdó tádó fi wá jọba nínú ọkàn onísúnnà. adẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ afaalẹgba kọlọmba wa ṣàlékún dáadáa fún tọrọ afaalẹgba yìí Ọlọ́run kó bá wa ṣàánú ẹ ó sokodoro ọ̀rọ̀ níbo tí yẹ kó lọ láàyè tí ẹ bọlọ ti fún lágbára ma kò ṣàbòsí so bó tiẹ̀ jásí pé Ọlọ́run ọba ló ní gbogbo ní ti ń jẹ déédé torí bọlọ ní i'dilu huwa aqrabu lit-taqwa ẹ máa ṣe déédé torí lẹ́yìn ní ó júwe káma yìí pé àwọn eléyìí wọ́n súnmọ́ ẹni tá a lè pè ní olùbẹ̀rù Ọlọ́run kí wọ́n làfáà yìí ń tíráì láti wá mú jáde. ó ní mo sọ̀rọ̀ nípa alḥalfu bi ghayrillah kéèyàn máa fi nǹkan mi ìbúra yàtọ̀ sọ́lọ́run pé mo sọ yìí pé ìbúra kúfùrù ni pé mo sọ yìí pé ìbúra ṣírkù ni bó tiẹ̀ jásí pé àwọn ahadithun tí mo mú wá tí wọ́n jẹ́ àwọn ahadithu sahah tí mo mú wá òun náà gbà pé àwọn ahadithu yẹn wà ó sì wà nú àwọn kutubu sunan tóun náà gbà. àmọ́ Alalubosa yìí torí wípé òun náà fẹ́ràn àdó toró òun náà nífẹ̀ẹ́ àdó
torí pé àdó náà ó dàbí pé tá a bá wọnú ọkàn rẹ̀ àfàìmọ̀ kó má jásí pé àáfẹ́ bá àdó nú ẹ̀mí òun náà torí yìí ò lè máa wá jà lórí àdó torí pé ó sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní kíló kan àdàbíyà ń bẹ kíló kan kíní kan ń bẹ òun náà mọ̀ wípé àbòsí lòun fẹ́ ṣe láìláha ó wá ń sọ wípé mo sọ̀rọ̀ wípé ẹni tó jẹ́ aládò ó ń fi alukurahánu búra masha allah ẹni tó jẹ́ aládò náà òun náà play game ni kìí ṣe pé lọ gbọ́ àwọn fídíò tá a ti ṣe a ti sọ̀rọ̀ nípa mubahala mùláàánà ẹrú ọlọ́nkan yóò lè jẹ́rìí sí àfa ò búra ó kàn play game ni géèmù tó sì play náà kọjá wípé òun ó kàn ṣépè fúnra òun èèyàn mélòó ló ṣépè fúnra rẹ̀ nínú gbangba tí ó lọ ṣépè fúnra ẹ̀ nínú yàrá ṣèbá máa bá ti ń fẹnu yí nǹkan padà istighfaru ń bẹ kò sí ń tọ́lọ́wọ́n lè ṣe Allahu a'lam ọlọ́wọ́n ọba lọ́ba tí ó mọ nǹkan tí ó pamọ́ jù àmọ́ mò ń rọ ẹ̀yin ọmọ ìyá wa ẹ dákun màá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ẹ̀rí pé mi yìí sábà sọ pé kán bá mi share program mo fẹ́ kẹ́ ẹ bá mi share rẹ̀ sọ́dọ̀ Alalubosa àtàwọn ẹrú ẹ̀ mo wá rí i pé ó jáde ó tásìmùdírù nù àwẹ̀ yìí adẹ̀kó sí lẹ́nu pọ́rọ̀ Alaimokan ní sọ ó wá ní Almubarak yìí ó ń pèrè lólùmọ̀ ó mú àdìsù wa ó wá ló ń fẹ́ mẹ́rin wá wípé èèyàn lè fi alukuraanu kó fi búra sọ pé ó ti yànnà náà rẹ̀ wípé ọ̀tọ̀ ni mùláàánà ọ̀tọ̀ ni mubahala ìyẹn bẹ́ẹ̀ ní alukuraani kò sẹ́ni tó bọ́ tako yìí nù lóòótọ́ kò sì sẹ́ni tó bẹ́ẹ̀ tako wípé ẹ̀yin náà mọ̀ pé afa ò búra afa ṣépè fúnra ẹ̀ ni afa ò bọ́lọ̀ búra ibi àwọn wa lọ pé lójú àwọn èèyàn ìgbàgbọ́ àwọn èèyàn ni pé afa àbúra ni torí báwùjọ tí wàá ti rí nù wọ́n sì nígbàgbọ́ sí ìyún làwa náà fi lò bẹ́ẹ̀ afa yìí wá ń sọ pé èèyàn lè fa alukuraani búra pé òun fẹ́ fa ìmọ̀kan mi hàn òun fẹ́ jẹ́ káyé mọ̀ pálá ìmọ̀kan ni mí àmọ́ àfa yìí ò wá rí àdísù ẹyọ kan kò rí mu wa kọjá pé ó kàn ká ọ̀rọ̀ àwọn àfa nínú àwọn ulamawu as-salafiyya al-wahabiyya ó kàn mú wọn wá kò sí rẹ́fẹ́rẹ́nsì kan t'Alalubosa yìí tó lè tọ́ka sí alihamudulilayi gbogbo ẹ̀rí tí mo mú wá yẹn náà ló tún fẹ́ lò ló kàn ń sọ̀rọ̀ àwọn àfa lórí ẹ̀ ẹ̀rí Alalubosa náà sì ni wípé àwọn a'immatul arba'a nínú madahibul arba'a ojú ọ̀nà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin pé gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọn náà ni wọ́n gbà wípé wọ́n lè fi alukọ̀hánù búra wọ́n lè fi sífà ọlọ́run búra wọ́n lè fi kíníkà búra wá jẹ́ kí n bá Alalubosa yìí sọ̀rọ̀ wípé ṣìbẹ́ yìí náà lẹ́ ń sọ wípé al-ilmu ma qala Allahu wa qala rasuluhu ẹni tẹ́ fẹ́ máa gbọ́ lẹ́nu àwọn èèyàn náà ni tọ́lọ̀ ń sọ tá nàbí wí bó tiẹ̀ já sí pé ó ń sọ pé mi ò ní gbàgbọ́ nínú hadith àmọ́ gbogbo àdísù tí mo wá kálẹ̀ èwo ni wọ Alalubosa gbàgbọ́ ń bẹ̀ mo mú àdísù tó tó bíi mẹ́fà wá tàbí tó lé mẹ́fà tó sì lálàáfíà nínú àwọn kútùbù sahih Alalubosa dànù nítorí àdó súnà astaghfirullah alazim ó kó dànù ó wá ń ka ọ̀rọ̀ àwọn àfa pé lọ́dọ̀ àwọn a'immatul arba'a mẹ́rẹ̀ẹ̀rin nínú fíkíù wọ́n gbà yí pé èèyàn lè fa al-Qur'an búra masha allah àwọn kọ́ ni pé ta ló fún àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ní ọtọ́rítì pé ọ̀rọ̀ wọn nínú ẹ̀sìn ó di ṣàríà kò sí tọ́lọ́rọ̀ nǹkan sọ fún al-Qur'an wípé am lahum shuraka'u shara'u lahum min ad-din ma lam ya'dhan bihi Allah ìjà wọn tẹ̀ ń pè láwọn àfa wa àwọn àfa àgbà yìí ìjẹ́ ọtọ́rítì kan ni wọ́n jẹ́ ìjà múgbálẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ni wọ́n ìjẹ́ olórogún Ọlọ́run ni wọ́n ìjà wọn náà ṣe déédéé Ọlọ́run shara'u lahum min ad-din táwọn náà ń ṣẹ̀sìn fún wa nínú tó ń ṣòfin sínú ẹ̀sìn fáwọn èèyàn ma lam ya'dhan bihi Allah léyìí tọ́lọ́wọ́n ọba mi ò fún wọn níyànda rẹ̀ tàbí èyí tọ́lọ́wọ́n ọba ò ṣẹ̀sìn rẹ̀ Alalubosa wá tún wá kéwù tuntun èyí tó ké tẹ́lẹ̀ ò tí ì tó àlọ́ jókòó t'Alubosa rẹ̀ wá gbọ́ àwọn a'immatul arba'a wá gbọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ wọn kì í ṣẹ̀rí nínú Islam kódà kéèyàn máa ní madhabu fulani ló ń wà malikiya ni mí ambaliya ni mí shafi'iya ni mí kìnìkan ni mí Islam ò faramọ́ torí pé gbogbo àwọn nǹkan yìí firqa ni wọ́n ìyá rẹ̀ ni lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run fúnra ẹ̀ dẹ̀ sọ fún wa pé innal ladhina farraqu dinahum wa kanu shiya'a gúrùpù kan ní àmbẹ̀lí gúrùpù kan ní ànàfíà gúrùpù kan làwọn eléyìí Ọlọ́run láwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ kanu shi'an wọ́n wá pínra wọn lọ́tọ̀ọ̀tọ̀ lasta minhum fi shay'in ìwà ànábì ò ní nǹkan kan pẹ̀lú wọn tó fi di pé àwọn tó kálẹ̀ yìí wọ́n yé kírun lẹ́yìn ara wọn
Hanafiya yìí kírun lẹ́yìn Shafi'iyya láwọn ibi tó bá ti gbalẹ̀ gan. Shafi'iyya yìí kírun lẹ́yìn Malikiyya, Malikiyya yìí kírun lẹ́yìn Hanbaliyya. Wallahi ngbà ta tọ́lọ́n kádàrá kí mi náà lọ hajj mo ń ṣàlù àlá lọ́wọ́ ní lárúbáwá kan bá dé wọ́n ti kírun àwa náà wá fẹ́ kírun ó wá ń bi wá léèrè wípé mazhabu la wà lórí ẹ̀ èmi wá sọ fún pé ana ala madhhabi ar-rasul sallallahu alayhi wa sallam yaani alwahi kitabillah tí ń jẹ́ al-Qur'an ó wá rẹ̀ ni ó wá ń wá àwọn tí wọ́n wà lórí mazhabu ẹ̀ táwọn jẹ́ olè kí jama àwọn ò rí bẹ́ẹ̀ wá gbọ́n táwọn àfáà yìí sọ kó lè mọ̀ báwọn àfáà yìí wọ́n àgbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí authority ní Islam al-Qur'ani náà ní authority tọ́lọ́hun fún Adam Muhammad sallallahu alayhi wa sallam tó bá lọ katira àfáà wa Ibn al-Qayyim fi a'lami al-muwaqqi'in an rabbil alamin tó bá lọ ka volume 2 ó rí pé bàbá wa sọ ń bẹ̀ wọ́n ní wa qad naha al-a'immatu al-arba'a an taqlidihim wa dha'abu من أخذ أقوالهم بغير حجة وذموا من أخذ أقوالهم بغير حجة أفاوى ابن القيم الجوزي وجاكو يوان ترايكو نأى الأئمة الأربعة أو إمام مريني وقو عن تقليدهم كي يقبر عليهم bí ọ̀rọ̀ tí wọ́n bá sọ òun lòun máa lò ọ̀rọ̀ tí wọ́n bá sọ òun lòun máa tẹ̀lé wa dhamma man akhadha aqwalahum min ghayri hujja wọ́n sì bẹnu àtẹ́lù gbogbo ẹni tí ń bá ń kí ọ̀rọ̀ wọn mẹ́lẹ̀ tó ń gbá mú ṣinṣinṣin láì bá já sí pé ẹni yẹn ní ẹ̀rí tó fi lè fìdí ọ̀rọ̀ ni tó fi lè fi múlẹ̀. àfáwa Ibn Hazm rahimahullah àwọn náà jẹ́ kó yé wa yí pé wa qad dhakarna àti jẹ́ kó yé yín anna Malikan wa Aba Hanifa wa Shafi'i lam yuqalladu ajẹ́ kó yé yín pé Imam Malik ni o Abu Hanifa ni o Shafi'i ni o kìí ṣẹni téèyàn máa gbára lé pé ibi tí wọ́n bá kọrí sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn lèèyàn náà ń kọrí sí wala ajazu li ahadin an yuqallidahum wọn àdẹ̀ ṣe é lẹ́tọ̀ọ́ fẹ́ni kankan nínú ènìyàn wípé kó máa dogmatize pé Malik ti sọ báyìí Shafi'i sọ báyìí Hanbali sọ báyìí Hanafi sọ báyìí wọn àgbà bẹ́ẹ̀ wala an yuqallida ghayrahum kódà ẹni àwọn tó tún yàtọ̀ sí wọn nínú àwọn àfáà tí wọ́n làmìlaka wọ́n gbà yí pé wọ́n ṣe lẹ́tọ̀ọ́ káwá gbára lé wọn pé ibi tí wọ́n bá lọ náà làwa náà ṣe kí ni làwa náà ń lọ. eléyìí lọ́ọ́ kanu tíra ta pé ní al-ihkam fi usulil ahkam lọ́ka volume 6 kò ní ìdíkì máa sọ péjì fún ẹ. Abu Hanifa rahmatulahi ta'ala alayhi wá gbọ́n táwọn sọ wọ́n ní la yahillu li ahadin an yaqula bi qawlina hatta ya'lam min ayna akhadna. So afa wa ń sọ fún wa mẹ́rin pé la yahillu li ahadin kò lẹ́tọ̀ọ́ sẹ́nikẹ́ni an yaqula bi qawlina kó máa sọ pé Abu Hanifa sọ báyìí ọ̀rọ̀ Abu Hanifa wí báyìí hatta ya'lam min ayna qulna àyàfi bẹ́ẹ̀ ni yẹn bá mọ ibi tá a ti rí ọ̀rọ̀ tá a wí tó mọ bí a ti rí bóyá a rí lọ́dọ̀ Ànábì ni bóyá a rí nínú Al-Qur'ani ni lẹ́ni yẹn lẹ́tọ̀ọ́ láti lè máa sọ bẹ́ẹ̀ ó wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ nínú tírà tí mo dárúkọ láwọ̀kọ́ fún wọn ni nínú fọ́lùmù kan yẹn náà tó jẹ́ tírà I'lamu al-muwaqqi'ina an rabbil alamin. bákan náà àfáà tó sọ fún wa pé la yahillu liman yufti min kutubi an yuftiya hatta ya'lam min ayna qultu. Abu Hanifa rahmatullahi ta'ala alayhi wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fẹ́nikẹ́ni tó bá fẹ́ máa fi ọ̀rọ̀ ọ̀nù àkọọ́lẹ̀ ní dájọ́ kò lẹ́tọ̀ọ́ fẹ́ni kankan láti máa fi tó bá rí inú àkọọ́lẹ̀ tí wọ́n wá ṣàfitì rẹ̀ sọ́dọ̀ Abi Hanifa kó máa fi ṣèdájọ́ ẹ̀sìn àyàfi ìgbà tó bá mẹbi tá a ti rọ́rọ̀ ọ̀hún bóyá inú Al-Qur'ani láti rí bóyá inú Sunna láti rí ìwọ Alalubosa tẹ́tí ẹ̀ kò máa gbọ́ in tó dùn ẹ̀ ò kọjá pé mùdírù kọjá bẹ́ẹ̀ tí mo ṣe ló tún fi jáde nìwọ náà wá sọ̀rọ̀ ẹ̀ di àwọn aládùn Sunna ẹ̀rí pé ní iṣó ti ń fi hàn yí pé Sunna kọ́lẹ̀ ń ṣe jẹ́ àmà kẹ́kọ̀ọ́ lọ eléyìí náà wà bẹ́ẹ̀ nínú al-ihkam fi usulil ahkam. afáwa as-Sayyuti rahmatulahi alayhi al-imam as-Sayyuti àwọn náà sọ fún wa ani imami Abi Shama annahu qala wọ́n ní al-imam Abi Shama sọ fún wa pé naha imamuna ash-Shafi'i imamu wa ti ń jẹ́ ash-Shafi'i àwọn gan kọ́ an taqlidihi wa taqlid ghayrihi àwọn kọ́ fẹ́nikẹ́ni kó má di àwọn mú
pẹ̀lú ẹ̀sìn máa ní Imam Shafi'i sọ báyìí ibi tó lọ yẹn náà làwọn náà lọ kó má yẹ ọ̀rọ̀ yẹn wò ó ní kódà èèyàn gbọ́dọ̀ dánwó ẹ̀wù pẹ̀lẹ́lòmíì tí èé ṣe Shafi'i lọ́ka ilé inú náà tá à ń pè ní ar-raddu ala man akhlada ila al-ard so ìyẹn wà bẹ́ẹ̀ nínú page 141 afáwà al-Muzni tí wọ́n jẹ́ sahibu Shafi'i nínú tírà muqaddima wọn tí wọ́n pè ní Mukhtasar al-Muzni lọ́ka nínú sọ́fọ́ àkọ́kọ́ afá sọ fún wa bẹ́ẹ̀ pé nuqla dhalika ani as-Sayuti ọ̀rọ̀ tó mú wáyé fil masdar sabiq ọ̀rọ̀ yẹn ó wà nínú tírà tá a sọ yìí náà nínú masdar sabiq tó ṣe fáwọn Sayuti náà nínú volume 142 ó wà nínú tírà yìí bákan náà qala Ahmad ibn Hanbal Ahmad ọmọ Hanbal jẹ́ pé wáyé pé la tuqallidni ẹ má so ẹ̀sìn yín kọ́ mọ́ èmi sọ pé ọ̀rọ̀ àwọn àfáà yìí ló fẹ́ fi ṣẹ̀rí pé èèyàn lè máa búra kó lo Al-Qur'an èmi wàá sọ fún yín pé kéèyàn ló nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́hun ìbúra káfìrí ni ń wá jẹ́ kí n tó ń wí tí ò yé ọ̀hún yóò ṣẹ̀ṣẹ̀ wá yé ọ afáàní la tuqallidni ẹ má so ẹ̀sìn yín kọ́ mọ́ èmi Hanbali wala Malikan ẹ má so ẹ̀sìn yín kọ́ mọ́ èmi ẹ má so kọ́ mọ́ Maliki wala Thawri ẹ má so kọ́ mọ́ Thawri wala Awza'i ẹ má so kọ́ mọ́ Awza'i khudh min ayru akhadhu ẹ̀yin náà ẹ lọ mú ẹ̀sìn níbi tí wọ́n ti mú ẹ yí Al-Qur'ani wò ẹ lọ kọ́ kẹ́ńbẹ̀ wa qala min qilla má gbá o kẹ́lẹ̀ mà pé Alalubosa ó kàn fẹ́ nú rẹ̀ má fà á ní kìí ṣe olùkọ́ ẹ̀sìn afáwa yìí Ahmad ibn Hanbal tí wọ́n gbàgbọ́ yìí ó wá ní min qillati fiqhi ar-rajul an yuqallida fi dini ar-rijal lára ń tá a fi mọ̀ pé àgbọ́yé kéré lára èèyàn pé eléyìí kò gbàgbọ́ yí ẹ̀sìn tó nǹkan òun náà ni kó máa so ẹ̀sìn ẹ̀kọ́ kó máa so kọ́ máwọn èèyàn kó so máa Hanafi kó so máa Hanbali kó so máa Shafi'i kó so máa Ibn Taymiyyah tàbí kó wá so mọ́ ẹnìkan tẹ́ pé ntẹ́niyẹn bá wí nìkan lọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ntẹ́lómi bá wí kì í sọ̀rọ̀ mọ́ Alalubosa da gbogbo àwọn ahadithu tí mo mú wá nù ó wá ń lo ọ̀rọ̀ àwọn àfáà Salafiyya inna lillahi wa inna ilayhi rajiun ó tún wá padà sọ́dọ̀ àwọn a'immatul arba in táwọn a'immatul arba yìí sọ yìí òun náà ni mò ń kà fún yìí pé àwọn a'immatul arba gan ò fàyè gbà pé káwọn sọ̀rọ̀ kan kéèyàn wá sọ̀rọ̀ yẹn di sharia tàbí kó sọ̀rọ̀ yẹn dòfin kò sí nínú ètò Islam pé kéèyàn jẹ́ madhab kan kó ní madhab kan torí pé at-madhhab bi madhhab fulani bid'atun kéèyàn lóhun madhhab Shafi'i Hanbali bídà ní nínú Islam kò bá sunna àdé Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba wọ̀ràn àwọn tá à ń sọ yìí sẹ́ni kankan kọjá apá nìyẹn bí ló rán sí wa aburú yìí ló gbalẹ̀ kan lónìí tó já sí pé lọ́dọ̀ àwọn Tìjàníyà Ahmadu Tìjàní ló fẹ́ẹ́ dàbí ànábì ọlọ́run lọ́dọ̀ wọn tàbí Niyas tó bá dọ́dọ̀ àwọn Kọ̀dìríyà náà owó bá bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn náà pé lọ́dọ̀ tiwọn náà bí ìgbò já sí pé ọ̀rọ̀ tí Abdul Qadir Jilani tó bá sọ ó fẹ́ẹ́ tóbi jọrọ ànábì lọ́dọ̀ wọn tí ó máa já sí pé àwọn akadhibu minal khawari àwọn irọ́ burúkú tí wọ́n pa láti fi gbé àwọn ẹni wọ̀nyí lárugẹ láwa máa rán láwùjọ wọ́n wàá dàbí pé wọ́n tóbi ju anna Muhammad sallallahu alayhi wa sallam mo kọ́kọ́ káfá Alalubosa kó kọ́kọ́ lọ ọmọ yẹn pé ìmọ̀ fi ọ̀rọ̀ àwọn àfa àwọn yìí ṣẹ̀rí nígbà tá a bá rí ọ̀rọ̀ Qur'an tá a bá rọrọ̀ àdìsí kò nítumọ̀ o wàá gbọ́ àfa wa yìí náà tó ní min qillati fiqhi ar-rajul tó fi ń túmọ̀ sí pé Alalubosa ó gbàgbọ́ yé ìsìláàmù ẹ̀sìn òye ọ Ahmad ibn Hanbali àfààyè ló sọ bẹ́ẹ̀ ó ní min qillati fiqhi ar-rajul an yuqallida dina ar-rijal nínú tẹ́ẹ̀fì mọ̀ pé àgbọ́yé ilé yóò tó nǹkan òun náà ni kó máa sọ ẹ̀sìn ẹ̀ kó máa sọ kọ́ àwọn èèyàn pé ń táwọn àfa wa kan sọ ń táwọn ṣéwù wa kan sọ Sheikh Adama náà lè jẹ́ amẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ pé ó tí ì lè di àfa lódiwọ̀n tó bá jẹ́ pé tọ́rọ̀ bá dé ọ̀rọ̀ àwọn àfa ló lọ́ mú wa ó mú ọ̀rọ̀ wọn wá ìwọ náà wàá mú tiẹ̀ wá ó wàá fẹ́ rí tiẹ̀ lé wọ́n wí báyìí àmọ́ ìbí náà wí báyìí nígbà nílò tó dàfa ẹni Sheikh Adama fi tayọ gbogbo ẹgbẹ́ wọn náà la fi ń kórìíra wọn ihun tó sì ń ṣẹlẹ̀ lónìí náà ni pé Mudirul Markaz ti di àfa ọ̀pọ̀ àwọn àfa tó kù newspaper náà sì ń ka ọ̀rọ̀ nkatira Mudiru ti katira já àwọn náà ti wá di kan tí wọ́n lè máa mú ọ̀rọ̀ wá wọ́n sì fúnra wọn fún lẹ́rìí minal Qur'an Ọlọ́run jẹ́ kárí bàbá náà pẹ́ kọ́lọ́ mọ́ da wọn kó má fi ẹ̀mí wọn kó má fi dá wa lẹ́gbọ̀dọ̀ la ilaha illallah afa Ahmad ibn Hanbal wọ́n tún sọ ń bomi wọ́n ní la tuqallid dinaka ahadan
má so ẹ̀sìn ẹ̀kọ́ ẹnì kankan kó wá níbi ẹni níbà tí ń lọ ló ń lọ àwọn àbáwá ti parí ọ̀rọ̀ wọn ti sọ̀rọ̀ ó wà nù tíra tá a dárúkọ yẹn náà. Ibnul Qayyim òun náà tó wá dá sí ó ní li ajli hada mò ń fẹlẹ́ yìí fún ẹ lẹ́sìn kó lè mà pé ẹ̀rí tó fẹ́ mú wá yẹn ẹ̀rí Alaimokan ni ó ní min ajli hada ó ní wal ajli hada ó ní máa gbọ́ ó ní lam yu'allif aw lam yu'lif al-imam Ahmad kitaban fil fiqh torí ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló fà á tí àfa wa Ahmad ibn Hanbal tí wọ́n fi kọ tírà kan tó jẹ́ tírà fíkì torí káwọn èèyàn máa wàá so ẹ̀sìn wọn kó má so kọ́ má wọn gbogbo èèyàn ló mọ̀ yìí pé Ahmad ibn Hanbal huwa faqihun wa muhaddithun kò jẹ́ kọ tírà fíkì kan wọ́n ní nítorí dáwì káwọn èèyàn má so wọn dọlọ́hún níbi ọ̀rọ̀ ẹ̀sìn yáà Hanafiya lèmi Malikiya lèmi Shafi'iya lèmi Hanbaliya lèmi wọ́n ní wal ajli hada Ibn al-Qayyim ní sọ bẹ́ẹ̀ lam yu'allif al-imam Ahmad kitaban fil fiqh ìdí nìyẹn tí a fa wa Ahmad ibn Hanbal tí wọ́n fi jẹ́ kọ tírà kankan lórí ọ̀rọ̀ fíkì wa innama ó ní ẹ wá gbọ́ in tó kàn àmọ́ in tó ṣẹlẹ̀ ní pé dawwana ashabuhu madhhabahu àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹlẹ́yìn yẹn àwọn ni wọ́n padà wá ń kọ́ tó wà nínú madhabu ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ kalẹ̀ min aqwalihi àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ wa af'alihi ìṣesí tí wọ́n rí lára ẹ̀ wa ujubati àtàwọn ìbéèrè tó dáhùn èèyàn lóhùn wa ghairi dhalika. Ahmad ibn Hanbal kò tírà fíkì kankan torí káwọn èèyàn má bàa kó bá òun ká má lọ so ẹ̀sìn wọn ká má so má òun lẹ́ni àwọn tó ń da irú lẹ́ni madhhab Hanbali yẹn ni wọ́n gbé sórí o àfa yìí ni òsì kọ́ tírà fíkì kalẹ̀ yìí sòkòlò ń dákun kó ṣíjú àánú wa ìyẹn wọn túmọ̀ sí pé Abu Hanifa rahimahullah wàá gbọ́n táwọn náà sọ wọ́n ní idha jaha ani nabi sallallahu alayhi wa sallam wọ́n ní tí nǹkan kan idha jaha ani nabi tí nǹkan kan bá ti wá látọ̀dọ̀ anna Muhammad tí wọ́n lá nàbí sọ báyìí fa'ala al-ayni war-ras fa'ala al-ayni war-ras túláàsì ni kéèyàn má bójú ẹ̀ akóòtì ọ̀rọ̀ ànẹ́bì fáwọn tí wọ́n láwọn gbà díìsù gbọ́ òun lémi ò gbà díìsù gbọ́ àmọ́ ó rìjẹ́kìtì àdíìsù yẹn pé ẹni tó bá búra pẹ̀lú nǹkan ẹ̀mí ìyàtọ̀ sọ́lọ́hún ìsìtìfínà òun bẹ́ẹ̀ pé ẹni yẹn ti ṣe kèfèrí ó ti pa nǹkan ẹ̀mí ìpọ̀mọ́ lọ́hún ilé yìí la Alalubosa wa ń dábò ó gbò nítorí pé súnà àdó làwọn náà ń ṣe àwọn asàlàfíyàtú àsùnníyàtú àdòwíyàtú àwọn jàmẹ́lẹ́ jama'atu salafiyatu al-adawiyya as-sunniyya ọlọ́run fẹ́ tú àṣírí wọn pé súnà àdó kò kúrò nínú ìgbésí ayé tiwọn náà. Abu Hanifa wa ń jẹ́ kó yé wa wípé idha jaa ani nabi sallallahu alayhi wa sallam tọrọ kan bá ti wá látọ̀dọ̀ anna Muhammad sallallahu alayhi wa sallam tá a sì rí ọ̀rọ̀ láti inú al-Qur'an tá a lè wo pé ọ̀rọ̀ tó sọ ni Qur'ani sọ nǹkan mi àbówí nǹkan mi fa'ala al-ayni war-ras afẹ́ akọ túláàsì ní ká gbà túláàsì ní ká gbà wọlé lódiwọ̀n tọrọ ni tó bá ti fún wa nítumọ̀ tó sì lálàáfíà gẹ́gẹ́ bí n tàn kọ́ ẹ wá máa gbọ́ o àfa wa ni wa idha jaha min ashabi rasulillah sallallahu alayhi wa sallam tọrọ bá wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ sàhábà òjíṣẹ́ Ọlọ́run ó ní nakhtaru min qawlihim àṣẹṣàánú ọ̀rọ̀ wọn èyí tó bá ń wà ní mo lè sọ pé ntẹ́lẹ̀ yìí sọ yìí máa píkì ẹ̀ mo lè sọ pé ntẹ́lẹ̀ yìí sọ yìí kò bá mi lára mu ó ní nàkítà kò sí pé ọ̀rọ̀ pé sàábà kan lélẹ́yìí ọ̀rọ̀ tiẹ̀ gan lọ́tọ́rìtì rárá tọ́rọ̀ bá wà látọ̀dọ̀ ànábì fa'ala al-ayni war-ras afẹ́ akọ agbọ́dọ̀ gbà àmọ́ tó bá wà látọ̀dọ̀ àwọn sàhábà kì í ṣe túláàsì ká gbà o torí àwọn náà ìgbìyànjú ni wọ́n ń ṣe o àfààní nàkítà àṣẹṣà tó bá ń wá min qawlihim nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ni èyí tá a bá rí bá ní ilé yóò lọ á sì dànù ó ní wa idha jaha ani tabi'in tó bá wá jásí pọ́dọ̀ àwọn tabi'in náà ló ti wá sá amnahum àwa náà á bá wọn ṣe fàǹfà lórí ẹ̀ pé ṣé èyí tó sọ yìí ṣé ó lọ àbí ò lọ àti ẹ̀ lè dànù sẹ́gbẹ̀ẹ́ kan pé rárá tabi'in ní sọ̀rọ̀ òun náà rí nǹkan tó fẹ́ wí àwa náà sì rí nǹkan tí àwa náà fẹ́ sọ eléyìí tí mo sọ yìí ó rí pé ọ̀rọ̀ ni lọ katira tí wọ́n ń pè ní al-intiqa'u fi fada'il thalathati al-a'imma al-fuqaha Alalubosa lọ́ọ̀ka
kò sí ọ̀rọ̀ kan tó sọ fún wa pé táwọn Ṣáfi'í Hanbali tán bá sọ̀rọ̀ kan túláàsì ní ká tẹ̀lé àbáfà kan sọ̀rọ̀ kan nínú súnà ọ̀rọ̀ wọn èyí ṣe authority nínú Islam kọ́lọ̀ ń kó ṣàlékún dáadáa fún wa níta àfa wa sọnù àfa wa Ṣáfi'í nígbà táwọn náà fẹ́ sọ̀rọ̀ wọn ni kullu ma qultu wa kana 'ani an-nabiyyi sallallahu alayhi wa sallam khilafa qawli bima yasih fa hadithu an-nabi sallallahu alayhi wa sallam awla fala tuqalliduni afaani kullu ma qultu gbogbo ntí n bá wí wa kana 'ani an-nabi sallallahu alayhi wa sallam khilafu qawli tẹ̀wárí kankan tó wá látọ̀dọ̀ ànábì tó wá ya pàǹtẹ́lì wí ni mimma yasih nínú ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó fìdí múlẹ̀ kọ́dọ̀ ànábì ló ti wá ó ní fa hadithu an-nabiyyi awla ọ̀rọ̀ tá ànábì sọ yẹn òun gangan ló tọ́tù o fala tuqalliduni ẹ má sọ̀rọ̀ ayé mẹ́mi nírú àwọn àyè bẹ́ẹ̀ lọ́kànú àdáàbù Ṣáfi'í wa manaqibuhu lọ́kà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ nù Hulyatul Awliya ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń bẹ́ẹ̀ nù Tawali Ta'sis ó bá ń bẹ́ẹ̀ Manaqibul Imam Ṣáfi'í I'lamul Muwaqqi'in Al-Bidayatu wan-Nihaya ó bá náà tírà tí mo ń ka yìí Tazkiratul Huffaz ó bá ń bẹ́ẹ̀ Siyaru A'lamin Nubala ó bá ń bẹ́ẹ̀ àwọn àfa yìí yìí ṣe authority tí wọ́n máa lu ọ̀rọ̀ wọn máa fi kó ọ̀rọ̀ Ànábì sẹ́gbẹ̀ẹ́ kan wa qala Imam Malik tún sọ fún wa wípé Ṣáfi'í ló sọ̀rọ̀ yẹn o Imam Malik náà sọ fún wa pé innama ana basharun ukhti'u wa usibu ẹ lọ́ọ́ ma o èdè yẹn ni mí èmi á máa ṣàṣìṣe èmi á sì máa sọ̀rọ̀ sójú ẹ̀ tí ó máa bá sí dèdè fanzuru fi ra'yi tẹ́ ẹ bá gbọ́rọ̀ kan tí wọ́n ní Malik ló sọ ẹ wo ọ̀rọ̀ mi nìkẹ́ ẹ wo làákàyà àti ìrònú tí mo gbé kalẹ̀ ẹ yẹ̀ wò fakullu ma wafaqa al-kitabu wa sunna fakhudhu bi èyí tẹ́ ẹ bá rí pé ó bá tírà Ọlọ́run lọ tó sì bá Nábì ti rí lọ náà ní kẹ́ ẹ gbà ń bẹ̀ wò wa ma lam yuwafiq al-kitab wa sunna èyí tí o bá al-Qur'an lọ tí o bá sunna lọ fatrukuhu ẹ̀yà sọnù eléyìí náà ń bẹ nínú al-ihkam fi usulul al-ahkam ó wà ń bẹ bẹ́ẹ̀ náà ló wà nù ta'dhibu at-ta'dhib náà ó rí gbogbo ń tà kálẹ̀ ló ń júwe báwọn àfáà yẹn ti gbéra wọn kalẹ̀ àwa la sọ wọn di nǹkan míì wọn ní mazhabu kan kọjá kí lọ́lọ́run wí kí l'Ànábì sọ nígbà wọn bó ti já sí pé níjọ́ tí àfa wa jẹ́ìlà ní bẹ láyé ọ̀dásàlá òṣèràwò wọn ní mazhabu kan kọjá kí l'Ọlọ́run wí kí l'Ànábì sọ bẹ́ẹ̀ pé níjọ́ tí Sheikh Ahmad Tijani ní bẹ láyé kò ní mazhabu kan kọjá kí l'Ọlọ́run wí kí l'Ànábì sọ àwọn ọmọ ẹlẹ́yìn wọn ni wọ́n padà wá fi orúkọ wọn ni wọ́n fi ń ṣe nǹkan míì láwọn míì tí wọ́n gba ọ̀nà míì tí èyí ṣọ̀nà wọn tó wá di pé àbí àwọn ni wọ́n ń sọ nǹkan yìí àbí báwo ni. náà ó rí pé àwọn ọ̀rọ̀ tá a kálẹ̀ kó kọ̀ fẹ́ sáré dá Alalubosa lẹ́kọ̀ọ́ ni so bọ́rọ̀ ìsìláàmù ṣe rí nù ọ̀rọ̀ ìsìláàmù yìí ṣọ̀rọ̀ Ṣáfi'í ọ̀rọ̀ ìsìláàmù yìí ṣọ̀rọ̀ Hanafi ọ̀rọ̀ ìsìláàmù yìí ṣọ̀rọ̀ Hanbali kìí ṣe ọ̀rọ̀ Málíkì ọ̀rọ̀ Ọlọ́hun nìkan ni tó sì fi rán Muhammad sí wa wọn gbogbo tí wọn bá ń wí wọn lè wí Imam Málíkì náà dẹ̀ sọ fún wa pé ó ní ma min ahadin kò sẹ́dá náà láyé illa wa yukhadhu min qawlihi wa yutrak àfikárì ìdáàmà kódà nínú ọ̀rọ̀ rẹ̀ kásìrì ìdáàmà gbà wọlé wọlá fàánà Muhammad kan sallallahu alaihi wasallam mo kàn sáré fi yẹn dá Alalubosa lẹ́kọ̀ọ́ pé tá a bá ń sọ̀rọ̀ tá a bá ń kó Al-Qur'an tá a má di sọ ànábì wa má máa lọ sọ́dọ̀ àwọn àfa kó wa máa sọ pé ìmáàmù kan sọ gbà kan ìmáàmù kan sọ àwo kan wá kọ́ ẹ̀kọ́ lára wa táwọn ó bá sọ̀rọ̀ á lọ Qur'anan á lọ pẹ̀lú Al-Qur'an á lọ hadithan á mú ọ̀rọ̀ ànábì wa á tún wá mú ọ̀rọ̀ àwọn àfa tó ṣe déédéé ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe déédéé ọ̀rọ̀ ànábì kìí ṣe pé á lọ máa mú ọ̀rọ̀ àwọn àfa tó tako Ọlọ́run tó tako ànábì bẹ́yìn tí máa ṣe torí ẹ̀yìn èéfì làákàyè jọ ọ̀rọ̀ táwọn àfa yín bá kàn ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ní lọ pẹ̀lẹ́sìn kò lọ pẹ̀lẹ́sìn ẹ lọ nìyẹn náà Alalubosa ó wá ń ṣàlàyé ó ní ìbúra ni ó ní ìbúra tó lọ ni ó lóun fẹ́ mú àyà wá ní Al-Qur'an inna lillahi ó ní wọ́n lè fi sífà Ọlọ́run búra wọ́n lè fi sífà lólò ó dẹ̀ rí àyà kan wá tó sọ wípé bẹ akil mashaf aobil mashaf ó rẹ̀ rí kan mú wá lọ́dọ̀ ànábì o pa ànábì sọ pé ẹ lè fa Al-Qur'an kẹ́ máa fi búra in tó fẹ́ dìfẹ́ǹdì nìyẹn tó ń sọ pé wọn àmà yàtọ̀ láàrin muba'ala àti mula'ana ó rà díìsù ẹyọ kan mú wá ó sì rí àyà kan mú wá nígbà tí Alalubosa wá fẹ́ mú àyà wá ẹ wọ àyà tí Alalubosa lọ mú wá
inna lillahi ó wá ń sọ pé Almubarak kẹ́lẹ̀ mà pọ̀ òdo kẹ́lẹ̀ mà báyìí mà kan èyí tí mo kọ́ ẹ lẹ́kọ̀ọ́ lọ ló fẹ́ gbẹ̀sẹ̀ èmi èé sì iṣẹ́ ni tó lè ṣe bẹ́ẹ̀ sí sórí bí rùgbọ́n ṣe funfun tó yẹn ní màá jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àìmọ̀ kan tó wà lára ẹ wọ́ọ̀sì ju bí rùgbọ́n ti rí lọ ó sì máa rí nísìn nígbà tó wá fẹ́ mú àyà wá ó wá ló bá lọ sínú súrátù Sad àyà 82 la ilaha illallah nígbàtí Alalubosa fẹ́ sọ̀rọ̀ ìbúra ṣàìtọ́nù ló lọ mú wa ṣe ìbúra ṣàìtọ́nù ṣe yẹ èé ṣe halfu shirki ṣe yẹ èé ṣe búra ẹbọ ìbúra ṣàìtọ́nù al-mal'un ẹni Ọlọ́run gégùn fún ar-rajim ẹni ìjùlókò ó wá ní níjọ́ ó kàn lọ mú àyà wá ni ó ní mo ti fún ẹ láyà báwọn mo ti fún ọ láyà báwọn Alalubosa yìí ṣe wá rí báyìí pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ ó wá ní fábà ìzàtíkà ó ní ṣàìtọ́nù ń sọ fọ́lọ́hun pé fábà ìzàtíkà bẹ̀rẹ̀ ìzàtíkà tó ń sọ yẹn pẹ̀lú agbára àwọ̀ Ọlọ́hun la'ughwiyannahum ìyẹn ni pé ṣàìtọ́nù ò lè dánú àwọn ènìyàn láì bá ṣe pàgbára Ọlọ́hun kún èyí tó ń pè ní hilfu yẹn àbá halifu yẹn ṣèitọ́nù ń sọ fọlọ́n pé fábẹ́ ìzàtíkà pẹ̀lú agbára àtìyẹ yàní bí kò wátìkà ìzà yẹn náà kú wà ní pẹ̀lú agbára àwọn Ọlọ́run la'ughwiyannahum máa rí pé mo ṣì wọ́n lọ́nà illa ibadakal mukhlasin àfàwọn tí wọ́n jẹ́rú sí rẹ̀ tí wọ́n ṣe mímọ́ pẹ̀lú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn tí wọ́n fi nǹkan míì la ìmánì wọn bọ́lọ̀ tí ń sọ náà Al-Qur'an ní pé alladhina amanu wa lam yalbasu imanahum bi dhulmin ulaika lahumul amn so àwọn tẹ́ pé wọ́n fi kí là ń pè ní dhulumun ní ashirk wọ́n làámọ̀ gbàgbọ́ wọn èyí tẹ́yìn ṣe ẹ̀ ń da ìgbàgbọ́ rú mọ́ nǹkan tí ẹ ṣe gbàgbọ́ ọ̀rọ̀ Ṣàìtánì ló wá fi ń gbé èèyàn lẹ́yìn pé ó lè fi nǹkan ní ìbúra yàtọ̀ sọ́lọ́hun ládìísù tó hàn sí wọn náà torí páládùn gbogbo yín al-adawiyatu sunniya àwọn ká sọ pé as-sunniyatu al-adawiya aládùn súnnà lẹ́yìn náà tí èyí bá ṣe páládùn súnnà níyìn ẹ̀ lè rẹ́ nìkan kó máa gbè lẹ́yìn ìka àfikẹ́ nìyẹn náà jẹ́ ká ẹ̀ lè rẹ́ nìkan kó máa gbé òbọ̀ gbọ́dọ̀ ti sọ ó ní fábà ìzàtìkà fìràwọnà ìbùlísù wa ń sọ pé fàbẹ́ ìzàtìkà yà ní fàbíkù wàtìkà pẹ̀lú agbára rẹ̀ kì í ṣe pé ń fọlọ́hún búra ń bẹ̀ lọ tú Kùránì ẹ̀ dáadáa fàbẹ́ ìzàtìkà ìyẹn ni pé fàbíkù wàtìkà pẹ̀lú agbára àwọn Ọlọ́run so la'ughwiyannahum pẹ̀lú agbára ẹ̀yẹ máa rí pé mo fi sọ wọ́n nù torí pé Ọlọ́run jẹ́ kọjá mọ̀ pé ṣèitọ́nù lágbára inna kaida ṣèitọ́nù kana da'ifa ètè ṣèitọ́nù lẹ̀ àwọn obìnrin gan wọ́n tún lágbára ju ṣèitọ́nù lọ torí pé Ọlọ́run ní inna kaidahunna azimun sórí ètè tí wọ́n ní ó tún tóbi ó lágbára Ọlọ́run ní inna kaida ṣèitọ́nù kana da'ifa ètò ti ṣe ètè kéré kí ló fà á tí ó fi rí lè ṣe náà ní pé Ọlọ́run ti pín kalẹ̀ yìí pé fariqun hada wa fariqun haqqa alayhimud dalala àwọn kan wọ́n mọ̀nà àwọn kan wọ́n sọnù Ọlọ́run fúnra ẹ̀ ló ti parí ẹ̀ fífa amaha fujuraha wa taqwaha Ọlọ́run ti parí ẹ̀ pé ẹni tí ó ṣorí ibú ṣebí wọn náà máa kanú àdísù ànábì sallallahu alaihi wasallam pé ńgbà tọmọ ti ń bọ̀ láyé tó ti wà nípele kan ni wọ́n ti ní kí wọ́n lọ kọ àwọn nǹkan kan lẹ̀ fún بكاتب رزقه أو أجله أم سعيد كان أم شقي so tó bá rẹni tí ṣèitọ́nù sọnù Ọlọ́run fúnra ẹ̀ ló sọnù lọ́lọ́run fi ń sọ fún man ihtada fa innama yahtadi li nafsihi wa man dalla fa innama yadillu òun náà sọ ni tọ́lọ́mbà tó wá fẹ́ sọ ó ní man yahdihillah fa huwa al-muhtadi wa man yudlil fala hadiya lahu níbo bí falan tajida min dunihi murshida ṣèitọ́nù lè dá sọ̀yàn nù àfẹnudọ́lọ́mbà sọ̀nù lòun náà fi ní fàbẹ́ ìzàtíkà pẹ̀lú agbára rẹ̀ kì í ṣe pé mo búra pẹ̀lú
agbára rẹ Alalubosa ó ṣe wá di regular customer báyìí ó mọ̀ wọn rẹ o tọ́ pé tibẹ̀ yẹn ló dùn ọ̀rọ̀ tó wà bí kìí ṣe pé ṣe ìtọ́nù ń búra níwájú Tani àti Tani lọ́dọ̀ Tani ó ń sọ fọ́nà pé fàbá ìzàtìkà pẹ̀lú agbára rẹ làóhùn ìyá náà èmi náà á dẹ̀ fi ṣì wọ́n lọ́nà ìyẹn ń túmọ̀ sí pé ó ní ìlà ibadaka al-mukhlasina àyàfà wọn tí wọ́n bá mórí bọ́ tí wọ́n mórí bọ́ látọ̀dọ̀ Ọlọ́run ògbọ́n tọ́lọ̀ sọ́nà Al-Qur'an ni ó ní lawla fadlullahi alaykum wa rahmatuhu ma dhaka minkum min ahadin abada tí ìbá aṣọ láàánú Ọlọ́run àtàjùlọ rẹ̀ ni ẹnì kankan ò ní mẹ́nu yín láyé níbomi ó ní lawla fadlullahi alaykum wa rahmatuhu lattaba'tumu shaytana illa qalila tí ìbá ṣàánú Ọlọ́run àtàánú rẹ̀ ni ẹ bá tẹ̀lé ṣaitan àfẹ̀yẹ̀díẹ̀ ní ó kúnlẹ̀ fábẹ́ ìzátíkà ìyí tó fà padà fún mi kìí ṣe ìbúra mà wá fún ẹ láyà mi inú Al-Qur'an tó ṣe dédé irú ilé ìtókàn ń bá yẹn jẹ́ ni pé òun ṣe ìsinádùá rẹ̀ sọ́dọ̀ àdàbíyà àwọn àdàbíyà yìí ṣaláìmọ̀ kan òun ṣe ìsinádùá rẹ̀ ṣéwù Kamal ash-Shaykhul Kamil bil-ilmi wal-ma'rifa wal-adab wal-ilmi wal-fiqh rahmatullahi ala shaykh ọlọ́mbà mi kẹwọn ọlọ́mbà akẹ́ṣẹ́ ò Kamal kọ́lọ̀n wọlá pé mo nífẹ̀ẹ́ wọn débi pé mo ra fọ́tò wọn sílé torí pé mo mọ àbúrò wọn kan tọ́lọ̀ ń kádàrá bí kí n súnmọ́ wọn bàbá dáadáa bàbá wojú lárí lódò gbólú tó ń jẹ́ àbúrò fún Sheikh Kabel bàbá dáadáa nínú so kọ́lọ̀n bá wa dẹ̀lẹ̀ rí fún bàbá náà kọ́lọ̀n bá wa ṣe dáadáa fún wọn inti ṣe ìtọ́nù tó pa bẹ́ẹ̀ ìzátíkà tó bá jẹ́ bẹ́ẹ̀ ó lé mi jáde pẹ̀lú agbára ẹ̀ làókè òyà nà máa lò láti fi ṣì wọ́n lọ́nà torí pé agbára kan Ọlọ́run fi dá òun náà ó ní illa ibadakal mukhlasin àfàwọn ẹrú sìn rẹ tí wọ́n bá mórí bọ́ tí wọ́n Ọlọ́run bá là wọn tó kọ orí ibú mọ́ wọn àwọn tó kọ orí ibú mọ́ nìyẹn ni wọ́n ní ikhlas àwọn eléyìí ò ní ikhlas tán bá ní kíláàsì ni wọ́n mọ̀ dìfẹ́ndà dó ẹ wá sọ̀rọ̀ ayé aládò Sunna inna lillahi wa inna ilayhi ẹ wá jẹ́ kí n wá dálà káyà Alalubosa padà pé kò mọ̀ tí ń wí mọ̀ ń pa àlùkò ó ní kó ń kó ti Kùránì fún mi torí Kùránì mo gbàgbọ́ mo gba àdìsí gbọ́ ni mo fi kóòtù àdìsí fún ọ ìwọ́dì náà àdìsí nísìnyí ó lọ kí ọ̀rọ̀ àwọn afá rẹ̀ mọ́lẹ̀ wájú àjọ lọ sínú Suratu Shu'ara àyà 44 kó wá sọ fún mi wípé níjọ́ tá Nábì Musa alayhi salam tí ó dọ́dọ̀ Fìràáùn tí Fìràáùn lọ pe àwọn òpìdánjọ ṣé àwọn òpìdán yẹn fàbẹ́ ìzáti Fìràáùn náà ṣé wọ́n búra ní Alaimokan astaghfirullah àbí torí pé wọ́n náà ti ń wá gbádá olóńdì lífà pépà lọ́dọ̀ àwọn tí wọ́n kàn wọ́ ẹ pé kán lò ẹ́ mo fẹ́ lọ́nu àyà ẹ̀ kí wọ́n náà wá wò pé Alalubosa tó bá ń sọ̀rọ̀ Al-Qur'an mọ́wàá o mọ́yọjú o sí ń bẹ̀ rárá yá lọ mọ́ ká àwọn ṣẹ́ríwò àdífù rẹ lọ ẹ̀yin náà wá gbọ́ ó ní ṣẹ̀ìtọ́nù òbúra ó ń sọ̀rọ̀ fáwọn sàbàbí ayẹ́ pé pẹ̀lú agbára àwọn Ọlọ́run bí ìgbà tá a bá ní bí kù wátíkà wá àwòlíkà àfi nǹkan yẹn ń kọ́ Ọlọ́run lọ́rùn tabani bí kù wátíkà farahamuni Ọlọ́run wọlá agbára rẹ̀ ṣàánú mi bí haulika kọ̀wí mi pẹ̀lú àwọlù rẹ̀ Ọlọ́run kún mi pẹ̀lú okùn rẹ̀ eléyìí ẹ̀ ṣèkúra wà Alalubosa ń tó fi mọ̀ rẹ̀ tó bá lọ sínú súra tí mo sọ yìí Suratu Shu'ara lọ wo háyà 44 kí ló wá ṣẹlẹ̀ mẹ́ falamma jẹ́ kọ́kọ́ mọ́ láti àyà 41 ọlọ́ni falamma jaa as-saharatu nígbà àwọn òpìdán dé qalu li Fir'auna wọ́n wá sọ fún Fir'auna wípé a inna lana la-ajra in kunna nahnul ghalibin ṣé ẹ̀san bẹ fún wa
ṣó san wá lẹ́san ó rí wọ́ọ̀dù wa tá a bá ṣẹ́gun Musa qala na'am náà ṣe dáwọn lóhùn wípé bẹ́ẹ̀ ni òun ó dá yín lọ́lá wa innakum idhan laminal muqarrabina ọlá tó òun ó dá yín ni pé òun ó sọ yín dolóye òun ó fún yín lóye ẹ dá lásùnmọ́ ẹ mọ̀ ẹ́ dájí rọ́bà asùntọ́ba abọ́bajì abọ́bajẹ nígbà táwọn náà wá fẹ́ sọ fa alqaw hibalahum wa isiyahum làwọn náà bá ju àwọn okùn àti pọ̀pá wọn wá ju kalẹ̀ wa qalu wọn wá sọ pé bi izzati Fir'auna pẹ̀lú agbára Fáráò pẹ̀lú ìyẹ̀ǹda Fir'auna ṣé ara bíbú lélẹ́yìn náà ó yẹ kán mú gbogbo irun gbé ẹyẹn kán dẹ̀ mú kándù báyìí kán fi yọ kó mẹ́ bẹ́ẹ̀ má da sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi màmá dá sí ma Alalubosa alóògbọ́ ó ní fàbẹ́ ẹ̀zátíkà tó sọ pé làwọn kò yá náà kì í ṣèbúra o in tó ń sọ ń bẹ̀ ni pé pẹ̀lú ìyẹ̀ǹda àwọn Ọlọ́run pẹ̀lú àṣẹ rẹ tó yẹ̀ǹda fún mi pé kí n mọ̀ wá kí n mọ̀ kú yìí làwọn kò yá náà ìbúra kọ́ o tó lọ béèrè lọ́dọ̀ àwọn àfáà yín tí Kùránì ò bá yí àwọn tí wọ́n kọ́ ẹ̀ torí pé kí ló burú kí wọ́n náà wá ẹ̀rọ ara rẹ sọ́dọ̀ Almubarak àmọ́ tó o bá fẹ́ wá sórí gbogbo orùngbọ̀n o kọ́kọ́ lọ fi kándù yọ o ṣẹ̀ṣẹ̀ wá wù mí tí làákàyè yóò fi dìde wá wo àyà mi àyà ilé wa ń sọ pé fa alqaw hibalahum wa isiyahum wọ́n wá ju àwọn okùn àtọ̀pá ọwọ́ wọn kalẹ̀ wa qalu wọn wá ní bi izzati Fir'auna ṣé wọ́n ń búra pẹ̀lú Fáráò ni àwọn náà sọ pé pẹ̀lú ìyẹ̀ǹda Fáráò pẹ̀lú agbára Fáráò a inna la nahnul ghalibuna àwa la borí ẹ̀ òkè ṣé wọ́n búra ni pé a fi Fir'auna búra báwa la borí irú ìbúra tó mú wà ní o lọ ń fi ìbúra ṣàìtọ́n o lọ ń fi kẹgbẹ́ o tún ń fi ìbúra ṣàìtọ́nù oníṣẹ́ ìtọ́nù ọ̀nà tó gbà búra níwájú ṣàìtọ́nù òrìtọ́ ẹni tó lè búra níwájú Ọlọ́run kí ló já mọ́ báwo ló ṣe jẹ́ alóhun tó ń sọ ní pé fàbẹ́ ìzátíkà pẹ̀lú agbára àwọn Ọlọ́run pẹ̀lú títóbi ẹ làwọn kìrì yá nà ń agbára ẹ̀yẹ náà lèmi náà fi nù wọ́n máa sọ wọ́n nù irú ẹ̀ náà ni wọ́n lò ń bì Alalubosa yẹn á dẹ̀ máa ṣe bíi pé kéwù kan ṣé torí pé irùngbọ̀n ẹ̀ funfun kí lọ́jọ́ orí Alalubosa tó bá dàálẹ̀ kájọ ṣá nínú kí n jẹ́gbọ́n rẹ̀ àbí kájọ jẹ́gbẹ́ àbí kọjọ́ orí tiẹ̀ wá dàrú wá sọ̀rọ̀ ẹ̀ darúgbó arúgbó ọ̀nwétì torí pé ń sọ̀rọ̀ Sunna kí wàhálà wo làwọn arábí yìí ìwọ náà fẹ́ bí lọ́njà fáfẹ́ àgbà ó padà sí di àlùbọ́sà rẹ̀ èmi ò ta nǹkan kan kọjá kéwù kódà kẹ́ ẹni mi ò mọ̀ kò sẹ́ni ó mọ̀ àfọlọ́ náà òun náà ní ma fi mọ̀yàn encyclopedia tí wọ́n ń pè yẹn gan nínú èmi sì kọ́ mọ́ pé ra mi bẹ́ẹ̀ wọ́n fún mi ní torí mo rí pé encyclopedia yẹn gangan ní yíyọ lórí òun náà ni mo wá ń lò fún ọ lọ́wọ́ nísìnyí pé encyclopedia níbi Kùránì wọ́n pè mí bẹ́ẹ̀ èmi kọ́ mọ́ pé ra mi bẹ́ẹ̀ fúnra ẹ̀ wá gbọ́ wọ́n ju ọ̀pá wọn kalẹ̀ wọ́n wá ní fàbẹ́ bi'izzati Fir'aun bi'izzati Fir'aun bi'izzatika láwọn òyà dàn bi'izzati Fir'aun inna la nahnul ghalibun ṣé wọ́n búra ni bí ìgbà táwọn èèyàn sọ wípé ọlá àwọn tó bí wa lọ́lá Fáráò pẹ̀lú agbára Fir'aun náà àtàṣẹ tó fún wa pé ká ju ọ̀pá kalẹ̀ yìí inna la nahnul ghalibun á jẹ̀bùn sáwọn Alalubosa eléyìí ṣe búra o ọ̀rọ̀ ni o bi'izzatika bi'izzati Fir'aun sori pé táwa bá lọ níbi Al-Qur'ani ààrẹ rí mu wa èyí tó mú wa ní sí èéṣẹ̀ rí ìbúra ó kàn gbìyànjú o tí wàá gbé fọ́tò mi síbẹ̀ njẹ́ èmi ń sọ̀rọ̀ mi ò gbé fọ́tò rẹ̀ ìyẹn fi hàn yí pé ìwọ náà gbà pé Ọlọ́run ṣe kankan fún mi tó pàtàkì ló ṣe gbé fọ́tò mi alhamdulillah pé bọ́lọ́run ti ṣe nù ni èmi ò ní gbé fọ́tò rẹ̀ àmọ́ ó mọ̀ jí tó bá tún ní sùn sọ pé o sá lọ tẹ́ pátápátá níbi ọ̀rọ̀ ànúsùkù
ẹ̀tẹ́ mi ló tún dé ìwọ tó kọlu ọ̀gá wa tá nà ń pàṣán o tún wà gbá jẹ́ kí n fi ọ̀rọ̀ àdó yìí ká fi dá sèré àfọ èmi yìí ṣaládò mi yìí ṣaládò ẹ̀yin láládò ṣètò náà dẹ́ni sọ pé bí ìzàtíkà pẹ̀lú agbára àwọn ọlọ́run làwọ́gíwì yá nà máa sọ wọ́n nù ilá ìbádàkalẹ̀ mú kíláàsì náà àwọn díẹ̀ ní onísúnnà tí wọ́n kún àdó lẹ́yìn yẹn ẹ rí pé orí wọn kó wọn yọ so èyí ò nìyẹn lágbègbè bẹ̀ yẹn pé ó máa ń tà ń sọ ó kàn ń bẹ́ ó kàn ń gbá ọ̀nà wo ni mo fẹ́ gbà náà kí Almubarak kìí ṣe wa ò bí n bá ń dáhùn èèyàn lóhùn mi ò dáhùn ni o ó rí pé mi èé tírìtì personality ọ̀rọ̀ mímọ̀ ni ó pè mí láláyìí mọ̀ kẹ́ ń bẹ̀ ṣólùmọ̀ wá ní wọ́ Alalubosa ṣólùmọ̀ ní ọ́ aláwọn àfáà wọ́n ti dá làákàyè yìí ẹ̀yìn náà lẹ́dẹ́ lẹ́nínú mọ bàbá sọ pé nítorí ìjọ tẹ́ ẹ fẹ́ dìtẹ̀ ṣe kàádà dáa pé tá a bá sọ̀rọ̀ mùdúrù mọ́ríkàs yóò máa lo bàbá rẹ̀ yóò máa fi bàbá rẹ̀ ṣẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ bàbá rẹ̀ ò ní sọ kó mọ̀ mẹ́rin Al-Qur'ani wa bàbá rẹ̀ ò ní sọ kó mọ̀ mọ́rọ̀ àdìsù wa àmọ́ nítorí pé ẹ fẹ́ relegate bàbá rẹ̀ nígbà ẹ mọ̀ pé bàbá rẹ̀ tóbi ó káyà ó bù háyà ju Ibnu Uthaymin ó bù háyà ju Bumbasi ó bù háyà ju gbogbo àwọn yìí ẹ wá fẹ́ gbé àwọn yìí ní láti ilẹ̀ Lárúbáwá ẹ fẹ́ gbé léṣe káàdámọ̀ lórí ọlọ́run ò sí gbà Tani ò mọ̀ pọ́ta ṣe káàdámọ̀ nìyí Tani ò mọ̀ pẹ́ fẹ́ràn ṣe káàdá ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ àdókè ìkúkú dárúkọ rẹ̀ wallahi summa billahi alladhi la ilaha ghayru mi ò rí fídíò ẹnìkan kánú wọn ẹnìkan ló kàn mẹ́sẹ̀jì ni pé Kutubi sọ báyìí èmi mi ò gbọ́ kankan kódà mi ò rí ọ́díò kankan bọ́ ọ́díò fídíò tí ẹ̀ yí ẹrú ọlọ́run kan ló kàn sẹ́ndì ẹ̀ mo sì mọ̀ pé ẹ máa mú àwọn kan tó ráwọn àgùntàn pọ̀ lórí Facebook yìí àwọn àgùntàn tó sọnù àwọn àgùntàn súnnà tó sọnù àwọn ló lè máa lórí eléyìí fún ọ̀kẹ́ ṣàwà ṣọ pé àwa tá a kéré nísàlẹ̀ là ń sọ yóò ká má wàá sọ ọ̀gá wa kanji tí ó gbé ná tí ó sáàfù transformer kí transformer wà gbé tó gbé sórí wáyà àwọn wáyà lásán tó bá kọlu àwọn àmì tí ó tó wá iná òtútù ẹ abosílẹ̀ kàn fẹ́ ṣe ọlọ́run gan mọ́ ayé mọ́ ọlọ́run mọ́ ayé mọ́ mo sì fẹ́ kí ní kan lọ yé yìí Mudirul Markaz kì parọ́ wallahi summa billahi alladhi la ilaha ghayruhu Mudirul Markaz kì parọ́ ẹ lọ sọ Mudirul Markaz tí ó bá sọ ọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀márùn tí ó máa padà máa rìpíìtì ọ̀rọ̀ yẹn wallahi kò ní yàtọ̀ síra wọn kò ní fi kún bàbá ò ní dín ní tí wọ́n fi máa mọ̀ lódòdó tó bá yẹ kó kùrọ̀ ni bàbá lágége ni gbogbo àti ń bá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn tí ń tún sọ bàbá yìí ó ti gbàgbé kóhun ti sọ́rí yóò tún fẹ́ kó dùn ju ta kọ́kọ́ kákó lè ní sympathy lọ́dọ̀ àwọn èèyàn Mudirul Markaz ṣe bẹ́ẹ̀ Mudirul Markaz ṣe ṣòkùrọ̀ àwọn tí wọ́n sì ń parọ́ wọn náà mọ̀ yí pé pé àbí ìbò parọ́ àmọ́ wọ́n máa ń fẹ́ sọ́ọ́dọ̀kùrọ̀ wọ́n ṣàpà nẹ́bì náà nírọ́ Mudiru kì í pa irọ́ Mudirul Markaz kì í parọ́ bó bá fẹ́ mọ̀ kùrọ̀ jẹ́ kó máa sọ ọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin ẹ máa padà rí gbẹ́rọ́ ní pa torí kí ó máa fi kún ó ní gbọ́rú ẹ̀ lọ́dọ̀ Mudirul Markaz ọlọ́run jẹ́ kí bàbá náà ó túbọ̀ gùn lẹ́mìí kọ́lọ̀ ń bá mi ṣàlékún dáadáa fún wọn ìkànnì yẹn Alalubosa tó kàn bọ́ ta inú mi dùn àwọn tí wọ́n sẹ́ndì fídíò èmi fẹ́ àtẹ́ndì sí fídíò bọ́yì sẹ́ndì ẹ̀ nísinsìnyí náà mo sáré rí torí bí èèyàn bá wọrí social media mo wà ní Jẹ̀bú Òde mẹ́jú nílé Lailatul Qadri bàbá mi Sheikh Abdulsalam Ahmed Ìpamù bàbá mi nù ó sì rí pé wọ́n wà níbí náà nílé Lailatul Qadri mi lọ́jọ́ Monday ibẹ̀ láwà mẹ́jú kódà wallahi mi ò tí sùn ohun tí mo ti rí sùn lẹ́nu àná pé yóò pé 30 minutes mo ń gbé ọmọ lọ skúl ní kíní ìwọlé mo kàn rí Alalubosa ó ti wọ́gá ó tún kéwúké àwọn kan dẹ̀ ń jókòó wájú ẹ̀ ń pè alhamdulillah pé ó mọ̀ wọn rẹ̀ tó ń pè rẹ̀ Alalubosa tó pè rẹ̀ lóní kíní alhamdulillah Alalubosa jẹ́ kí wọ́n bẹ́ yanjú ìtókù ó ní ògùn kì í mú àwọn ẹni ọlọ́run irọ́ ló pa
níjọ́ tí wọ́n ju ọ̀pá lẹ̀ ó mú Musa ó jẹ Musa tọ́lọ̀ ń sọ ní Al-Qur'ani fún wa nínú Suratu Taha àyà 67 pé fa awjasa fi nafsihi khifata Musa nínú ọkàn Musa ẹ̀rù bà yẹ ẹja tí ẹ bá aṣọ Ọlọ́run tó tají pé kulna àwa la sọ fún Musa pé la takhaf má bẹ̀rù innaka antal a'la ìwọ ni wàá borí bọ́lọ́run náà ṣe sọ fún mojúlù mọ́ríkàsí náà ni kúrò àwọn náà bẹ̀rù Ọlọ́run wa ní la takhaf wọ́n bẹ̀rù nínú ẹ̀mí la takhaf innaka antal a'la ìwọ ni wàá borí ìwà lẹ́yìn àfa Sunna wọn lè sa ogun sí kóràn yìí àmọ́ ń jọ́ta fa Al-Qur'ani tó sọ fún yín pé ìlú kan wà wọ́n ní pé yẹn bá débẹ̀ tó bá gbabẹ̀ kọjá tó gbé òrìṣà bẹ̀ ìwóró òwú kú ni ń bó lẹ́wà tẹ́ ẹ̀ lọ. àfa Al-Qur'ani pé yín pé wọ́n lẹ́nu tó bá tó bẹ́ẹ̀ kó wà lọ́nà ìlú òkè báyìí wọ́n nílùú náà wà pé kẹ́ ẹ máa bọ̀ kódà tí wọ́n ní wọ́n pa mọ́ṣáláṣí kan rẹ̀ níbẹ̀ kódà tí wọ́n ní ẹlẹ́hàá kò lè gbàbẹ̀ kọjá tó sì jojú ọ̀nà kódà àfáà tó wé láwà ní wọ́n ní kò lè gbàbẹ̀ kọjá níjọ́ tí wọ́n ń sọ ṣèbí rùgbọ́n ti funfun ó ṣe lọ kí wọ́n lọ gbé èyí tó bọ́ta tí ń sọ̀rọ̀ ńjọ́ náà wọ́n ní Sunna ọkọ̀ àwọn bẹ́ẹ̀ nǹkan ò lè ràn yín òwò náà dẹ̀ gbà pé wọ́n sàṣà ànábì owó ran ànábì ẹ̀dẹ̀ ń sọ pé nǹkan kì í ran ni Ọlọ́run ṣé irun funfun yìí náà ló kúkú kọlù làákàyè ni Musa rí idán pàápàá Musa fọ́ ẹ̀rù pa Ọlọ́run ló tají pé la takhaf innaka antal a'la ó gbọ́n tọ́lọ̀ ń sọ ni nínú Al-Qur'an nígbà tí ń sọ̀rọ̀ ó ní yu'allimuna an-nasa as-sihra àwọn kan àwọn àlìjànú àwọn ṣayàtínù kan ni wọ́n kọ́ àwọn èèyàn lóògùn bá ti máa bá ti yàn jẹ́ Ọlọ́run wá ní wa ma yadurruhum min ahadin illa bi idhnillah wọ́n lè fi kó nira bẹ́ẹ̀ nìkan àfi tọ́lọ́run bá fọwọ́ sí ìyẹn fi hàn yí pé irú ẹ̀ náà ni bí izzatika tí Fíráò náà lò bí izzatika pẹ̀lú agbára àwọn Ọlọ́run tó yìí tó ṣìkù lára mi tó fún mi dáwòrú yà náà máa fi sọ wọn nù bí izzati Fíráò pẹ̀lú ọtọ́rítì tí Fíráò náà fún wa ṣé yẹn ló ń pè ní búra èmi ò mọ bẹ́ẹ̀ ṣe dọ́ọ̀lù tó báyìí o ẹ mọ̀ máa tọ́ wa o ẹ mọ̀ máa tọ́ wa o bàbá alágége ṣàdúrà fún wa o Ọlọ́run sì ní kó gbà o ìṣtàrídú lì ní ìdánlóbi súnmọ́ o èmi ò ní kéèyàn gba tèmi o mi ò sì ní kéèyàn fẹ́ràn mi o torí mi ò wá owó lọ́dọ̀ ẹnì kankan mò ń ṣe tèmi bọ́lọ́wọ́n bá mi ti rán mi ni ọ̀rọ̀ pé mi ò gbà àdísù gbọ́ túdà ni mo gbàgbọ́ àdísù tó bá takò Al-Qur'ani lè mi ò gbàgbọ́ Alalubosa ṣílà káyì rẹ àdísù tó takò Al-Qur'ani lè mi ò gbàgbọ́ ṣé wọ́n wá gbà àdísù gbọ́ ní ìsìn gbèmí wá kó ti àwọn àdísù ń sọ tí è ṣe ọ̀kan tí è ṣe méjì tí è ṣe mẹ́ta tí è ṣe mẹ́rin tí è ṣe mẹ́fà tí wọ́n wá kó gba àdísù yẹn sẹ́gbẹ́ kan tó wá wá àwọn mazahibul arba'a lọ imagine àwọn èèyàn jọ́ lọ́run àbọ́jà nẹ́bì tó wá ń sọ nǹkan mi ẹ̀yin náà gbà pé ògùn mú ànẹ́bì wọ́n náà tó kàdísì yẹn wọ́n ní sòhírà nẹ́bì jù ẹnìkan sa ògùn sá nẹ́bì ó sì mú táwọn kan lọ́dún kan lànẹ́bì lò lórí ẹ̀ táwọn kan lóṣù mẹ́fà bó tiẹ̀ já sí pé àdísù yẹn ó pẹ̀lú àdísù táwọn ò gbàgbọ́ mo kàn ló fún yín kẹ́lẹ́ mọ̀ yí pé àkídà tí ò dáa ni ìpè ok ẹ dákun ẹni tó ń rí rẹ̀ bóun ṣe nǹkan tí ò ṣe lápòjú ẹnìkan kan lọ gbé búrẹ́dì wọ́n wá mú ojú ẹ̀ wá dá ó wá lóun ò gbé búrẹ́dì ṣẹ́niyẹn náà mà àbẹ́ni tí ń ṣàlùwàlá tó yẹ pé tó bá ṣan ojú ńgbò bá ṣanwọ́ yóò tún máa ṣe bíi pé òun ò ṣan ojú ṣèbí wọn náà kéwú níjọ́ ẹnìkan lọ bá Ibn Aqil pé inni atawaddahu èmi a máa ṣàlùwàlá so wa aghdilu wajhi tí ń bá fọ ojú mi yóò tún máa ṣe mí bíi pé mi ò tí ì fọ
ó gbọ́n tí múnà àpílì sọ ni àwọn onídáka majnun àwọn tí ń yá wèrè ẹni tí ń ṣe nǹkan tó ń rò pé òun ṣe tí ò ṣe yatakhayyalu ilé anna àtàsà tọ́lọ́ ń sọ ó mọ̀ pé tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni imagination kí nǹkan dàrú mọ́yàn lọ́wọ́ kó mọ́ jẹ́ta rẹ̀ ó mọ̀ pé imagination náà lè jẹ́ kíyàn yá wèrè láwọn àyè kan ó mọ̀ tí wọ́n tán pè ní mental disorder ni kéèyàn máa rò bí ìgbà tó ń bóbìnrin sùn tí ó dẹ̀ bóbìnrin sùn kó dẹ̀ máa wò pé òun bóbìnrin sùn bẹ́ẹ̀ kò bóbìnrin sùn ṣé èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ bó ti wà nú àkọọ́lẹ̀ yín nìyẹn tá a bá fẹ́ tu ó rí wípé ìyẹn ni wọ́n fi gbà wípé làwọn kan fi rọ àdísù kó yá wèrè tọ́lọ̀ ń dẹ̀ ń sọ pé kò yá wèrè ọlọ́ni wà qala zalimuna in tattaba'una illa maskhura ẹni tó tọ́ ti sa oògùn tó yá wèrè lẹ́ ń tẹ̀lé ma anta bi ni'mati rabbika bí ma ti pé wọ́n pè ń wèrè bẹ́ẹ̀ kẹ̀rí àwọn àdísù yìí náà ló ń bi torí pé àwọn èèyàn yẹn ò wo Al-Qur'an àdísù yẹn náà kàn wò wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní gbé àwọn nǹkan tí èṣe tà nẹ́bì lánàbì lára ni in tó wà ń bẹ̀ nìyẹn ìwọ náà fún rẹ̀ dẹ̀ tú pé ànábì ń rí rẹ̀ bí póun ṣe nǹkan kò ṣe ó ń rí rẹ̀ bí póun lọ ń bá àwọn obìnrin kò lọ bá àwọn obìnrin tírú nǹkan yẹn fi ṣe èèyàn fọ́dún kan tó fi ṣe èèyàn fóṣù mẹ́fà ṣẹ́ni yẹn máa ń tó ń ṣe ọmọ tó ń pè ní mental disorder ni lára ìran mental disorder ni kéèyàn máa wo fíìmù Yorùbá fíìmù kó máa ké ẹni yẹn ò nọ́mà pé mọ́ torí pé ó ti gbàgbé péré ni wọ́n ń ṣe ó bó èké òye tán ni wọ́n mental disorder ìtún gbà lérò ń bẹ̀ náà nìyẹn wá jẹ́ kí n wá tún sọ fún ẹ o oògùn máa ń mú àwọn ẹni Ọlọ́run ó sì máa ń mú ànẹ́bí àmọ́ Ọlọ́run fún wọn ní rúkìá tí wọ́n máa fi kó wọn yọ ni ìwọ lógún kì í ran múmìnì oògùn ìran múmìnì lògùn ràn nẹ́bí ìyẹn túmọ̀ sí pé ṣé kèfèrí wà lànẹ́bí lẹ́nu alálùbọ́sà ṣànẹ́bí ẹ̀ ṣe múmìnì ni àbí kì í ṣànẹ́bí ọlọ́mọ ìwọ jẹ́ kán fún ẹ pọ́ìsì jẹ mú lọ jẹ́ kí wọ́n gbé ásìdì wá kó mú kò ní orí súnnà ní ọ náà wáyé kí n tún kà kan fún kó o lè mọ̀ pé nǹkan ń ṣe ànẹ́bí náà tí wọ́n bá sàsí ọlọ́run máa ń lànà tí ọlọ́run ní wallahu ya'simuka minan nas ọlọ́run ni ó máa kó ẹyọ lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa ṣe nǹkan tí ọlọ́run máa kó ọyọ wá gbọ́ àdísù inú Sahih Muslim náà ni máa tún gbé ẹ lọ a ní Abi Sa'id al-Khudri látẹnu àfáwà Abi Sa'id al-Khudri ó ní ọlá nẹ́bí sọ pé anna Jibrila atani nẹ́bí sallallahu alayhi wa sallam faqala ya Muhammad ó wá ní rẹ Muhammad ishtakaita òun pariwo ìnira òun kébò sí pé nǹkan ń ṣe ọ́ náà masha Allah ọlọ́run mo dúpẹ́ o kìíní yẹn fẹ́ lọ tó bá sì lọ inú mi ò ní dùn ọlọ́run náà ò sì fẹ́ kó lọ kó má lọ já pé àwọn arábí ẹ̀ sì lè rí iṣẹ́ ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín so níbẹ̀ yẹn ó ní Jibrilu àtànàbíyà ó wá bá nàbí Muhammad sallallahu alaihi wasallam qala ya Muhammad ishtaqait ìrẹ́ Muhammad òun kébò sí ìnira òun kébò sí pé nǹkan ṣe ọ́ faqala na'am ànábì níbẹ̀ ni ó ara ní mi nǹkan ṣe mí lóòótọ́ qala ní Jibrilu wá sọ fún jọ pé nǹkan ti ṣe ó ní bisimilahi arqika Jibrilu wá ṣe rúkìá fún ṣẹni tí nǹkan ṣe wọ́n máa ṣe rúkìá fún yìí ó ní bisimilahi arqika pẹ̀lú orúkọ Ọlọ́run arqika náà ni mo fi ń tọ́jú ẹ lèmi náà fi ń pè nǹkan sí ọ lára pé n ti ń bẹ lára rẹ kó kú o ń bẹ ó sọ bẹ́ẹ̀ fún ó wá ní min kulli sharrin hasidin lọ́wọ́ gbogbo aburú ìyóhùn tó bá jásí pé àwọn alátakò àwọn oníkèéta àwọn náà ni wọ́n fi ṣe ọ́ tí wọ́n náà ṣe rí min kulli shay'in hasidin yudhika aw min kulli shay'in yudhika
jẹ́ kí n gbé wá bẹ́ẹ̀ ó ní bisimilayi arqika pẹ̀lú bisimilayi arqika mo fi ń sọ pé kó o lálàáfíà pé kó o gbádùn kí n ti bẹnu ara ẹ kó kú o mẹ́ ó ń ṣe rúkìá sa nàbì lára ó wá ní min kulli shay'in yudhika níbi gbogbo nǹkan tó ń dààmú tó ń kó dààmú bá wà ní Muhammad sallallahu alaihi wasallam wa min sharri kulli nafsin àti gbogbo aburú tó wà lẹ́mìí ẹnìkan táwọn ẹni yẹn táwọn náà yẹ pé inú ọkàn wọn ni wọ́n wà ni wọ́n á fojú sọ sí wà nẹ́bì lára min sharri kulli nafsin gbogbo aburú tí ń bẹ lẹ́mìí èèyàn ẹgbẹ́ ẹ̀mí ló fi ròyìn pé min sharri nafasati fil uqadi wa min sharri asidin idha hasada ó yẹ ṣẹ́ ni wa min kulli shay'in hasidin Allahu yushfika àti gbogbo tó bá jẹ́ aburú aw min kulli sayyi'in gbogbo aburú tó jẹ́ sí pé oníkèéta alátakò kan òun náà ló ń ṣe sí wà nẹ́bì Allahu yushfika ọlọ́run ọba yóò wù ọ́ sàn bẹ́ẹ̀ bisimilayi arqika pẹ̀lú orúkọ ọlọ́run mo ní kó gbà tọ́jú ara nẹ́bì sí ya so nǹkan máa ràn yàn o àfitọ́ ọlọ́run ọba fẹ́ kó ràn yàn o ọ̀rọ̀ pé kíní kan ò lè ràn ní ọlọ́run ò tí ì ṣe tán ni o bọ́lọ̀ ń bá ti ṣe tán nǹkan ràn ọ́ torí pé ṣèyítọ́nù sọ pé bi'izzatika la'ughwiyannahum kí ló rò pé ó ṣàfà tó di ọlọ́tí tó sì jẹ́ ní ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ pé bi quwwatika la'ughwiyannahum bi'izzatika yẹn ni Alalubosa wa ń dàrú torí pé ó kàn sọ pé bi rabbil ka'bati ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ ó wá láburú méjì níbẹ̀ asharul hissi asharul gaibi aburú tẹ́yẹ̀ máa ń fi ń rí lára asharul gaibi èyí tó pamọ́ tán kì í rí èyí tó ṣànẹ́bì yẹn kò pamọ́ ṣé ìsí ni ṣé nìkan rí ṣèbínú ara ni wọ́n ti ń bá jà ṣèbínú ẹ̀mí ni wọ́n ti ń dà láàmú kéèyàn máa ṣe nǹkan kó máa rí kó máa dàbí pé òun ń ṣe nǹkan tí ò ṣe kó máa dàbí pé òun lọ ń bá àwọn obìnrin tí ò lọ bá wọn kó máa rò pé òun kírun kò sí kírun ṣálálùbọ́sà yìí wà ó kèjà alhamdulillah mi ò ní jẹ́ kó ju báyìí lọ ní mo fẹ́ kó mọ̀ ní pé gbogbo ń tó gbé dání ẹ̀ o yìí wòye ṣe nálẹ́jì o kìí ṣe ìmọ̀ rárá òfin gèné bí ti ń wò mọ̀ alálùbọ́sà aṣọ rẹ̀ o má wà mọ́ o máa mánéjì àwọn pépà àlùbọ́sà yẹn kó máa mánéjì ẹ̀ lọ nísìnyí wọn kó tàdísù kalẹ̀ lórí alhalifu bighayrillah ìwọ́dẹ̀ ló ń sọ yí pé àwọn ilé Al-Qur'ani búra ó dẹ̀ra dísù ẹyọ kan mú wá ńgbà tó tún wá mú àyà wá ó tún lọ jásí pé ìpinnu Ṣàítánì níwájú Ọlọ́run ìlérí tí Ṣàítánì lérí pé bi'izzatika pẹ̀lú agbára ẹ pẹ̀lú agbára tiẹ̀ ni màá fi máa sọ wọ́n nù torí pé agbára Ọlọ́run náà wà lára ẹ̀ ṣebóhun náà ló ló ń bi bi'izzati Fir'aun ṣé mo fi Fir'aun náà búra ni tó bá ilé bi'izzati àyà tó fẹ́ mú wa náà nìyẹn tó ní Almubaraki mo ti wá fún ẹ ní àyà bó ṣe bọ́ta náà nìyẹn àfààyàn bẹ́ẹ̀ ta kàwé ìmọ̀ ẹgbẹ́ ọmọ sọ pé mùdírù bẹ́ẹ̀ ta kódà kí mùdírù mọ́ dàgbà kó jẹ́ olórí ibi tó wà yẹn ṣe kẹ́nìkan wá bọ́ta kó wá lọ mú bàbá dáadáa bàbá Alalubarika tí wọ́n jẹ́ khalifa àdàbíyà kẹ́nìkan sọ orú ọ̀rọ̀ yẹn sáwọn àdàbíyà lè gbàlẹ̀ yọ tí wọ́n ní bínú tán tí wọ́n ní fárígá Alalubosa lọ́jọ́ kó jẹ́jẹ́ o Ọlọ́run ṣàánú mi láàyè kan béèyàn bá ti ń tọ́ mi Ọlọ́run ó kàn mọ́ sí náà ni o níbi ọ̀rọ̀ ń tàn sọ ni mi ò wallahi la mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ mi ò ní preparation gba ó dá Alalubosa ó yá ìwọ fúnra ẹ̀ náà sọ náà pé ìnira kan ṣe àṣàfúnra ìnira kan Ànábì Ayubu náà wà Ayuba yìí sinadá arábà ó ánimásà níyà ṣaitanu binusibin ṣùgbọ́n ní ṣaitanu ń ṣeun ṣé kò pariwo ẹ̀ síta
níbomi ó ní animasaniya dúró ọlọ́run wá padà lọ ṣe tafsilu ẹ̀ níbomi pé bó ṣe sọ ní pé animasaniya ṣaitọ́nù bínú spain ṣaitọ́nù ń dà mí láàmú ìyẹn fi hàn pé àwọn ẹ̀mí kan bẹ tí wọ́n ń yọ mí lẹ́nu àbí kí ni tẹ́ ń sọ yìí ṣebí gẹ̀ ìbí nìyẹn bó tiẹ̀ já sí pé nìkan ò lè sọ pé fọ́ọ̀mù báyìí láàárẹ̀ náà gbà wá kòkòrò kan ń jẹ ara ẹ̀yẹ gbogbo yìí irọ́ ni akadíbù ọlọ́run kan sọ wíwá wà áyùbá ìdènà dárúbà wà ní masa níyàdúró ó ṣàárẹ̀ ntọ́lọ́n sọnù ẹ ṣe bẹ ọlọ́run lọ́dọ̀ ara ti yín náà pé irú tó ṣe mùdírù yẹn kọ́lọ́run fi ṣe yín káàwá mọ orú èèyàn tẹ́yìn náà jẹ́ ṣe ọ̀ràn wà nù kéèyàn sọ̀rọ̀ ni bó sọ ti ẹni tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ lọ pokùn so náà gbà kéré bàbá gbẹ́sìn ká máa dáwà kàkan lọ́lọ́ Zumura wọn á ní bínú ń bí ọ forí sọ gánà kó lọ akànga oko sí kí ló tọrọ mùdírù ń bí inú. Astaghfirullah ẹni tí lọ kọlu oh my God ó ti lọ kọlu ẹ má bínú ẹnìkan ló lọ pe kọlù wọlé àwọn alágbàá ní bínú ń bí ẹ bá mi sọ fún ọmọ ọ̀tá mọ̀ pé bínú ń bí ọ forí sọ gánà kó lọ àkàǹgà oko sí bínú ń bí ọ forí sọ gánà kó lọ àkàǹgà oko sí. Tani ò mọ̀ yín lẹ́ni ibi látànáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tani ò mọ̀ yín tẹ́lẹ̀ kí ló dé lórí pé mùdírù ń ṣiṣẹ́ ilé bàbá rẹ̀ iṣẹ́ ẹ̀sìn kó mọ́ bàjẹ́ kí n tí yín gbogbo yín lẹ́ẹ̀sì lè rí ilé tọ́ka tá a lè sọ pé lé ńlá ilé tó tóbi ẹ rí ibìkan nura yín mọ́ Alalubosa wa máa pe rẹ̀ ní àdàbíyà nítorí pé ó fẹ́ ṣe jàǹbá àdàbíyà báwo Ọlọ́run dákun báwa ṣàlékún ẹ̀mí gún àtàláfíà bá Abdul Markaz àlékún ọlá àlékún orí kọ́lọ̀n wọlá bá tí máa ṣe ní kọ́ọ̀rọ̀ Ọlọ́run bó fojú gbogbo ọ̀tá hàn ẹni tó bá fẹ́ ṣe jàǹbá yóò bọ́ ọ̀tá yóò ní lóòótọ́ lòun ṣe ayé gọ̀dé bẹ́ẹ̀ kẹ́nìkan fẹ́ bá ti èèyàn jẹ́ kó wá bọ́ ọ̀tá kó ní lóòótọ́ mo ṣe bẹ́ẹ̀ Tani ò mọ káwọn ṣáwọn àfáwà tó kún ayé ni wọ́n pe wallahi tá a máa tẹ́tí sọ̀rọ̀ wọn ṣáàlẹ́ ní wọn pé wallahi tá a máa tẹ́tí sọ̀rọ̀ wọn àwọn tí ó sọ̀rọ̀ kan lónìí tọ́rọ̀ wọn ní balance tí wọ́n sọ yí pé ṣèitọ́nù ní ń da ẹnìkan láàmú ní ṣe ń sọ yí pé kò sí kábojú nígbò ya àwọn náà ní tó padà wá sọ pé ọ̀rọ̀ táwọn abá ti yanjú kábojú èyí sọ̀rọ̀ bó bá wọn yẹn ní àwọn abá ti yanjú rẹ ṣé èyí lẹ́ máa pé wallahi tá a máa gbà yí gbọ́. ṣerú àwọn ilé ni wọ́n máa pe tí wọ́n máa pe wallahi ìfihàn tí yẹn gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ àwọn ilé ni wọ́n máa ṣépè fún rẹ̀ tí wọ́n gbà wọ́n gbọ́. Hasbunallah ntẹ́mi ó fi wáyé pé nahnu billahi izzuna labimali wa mansabi kullu man rama dhullana hasbunallahu wan nabi. Sheikh Adama ti parí ẹ̀ inna qawmi tajamma'u wa biqatli tahaddathu law bali bijam'ihim kullu jam'in mu'annathu. Ọlọ́run mùdírù Markaz ò ní kú fún yín bẹ́ẹ̀ yẹn bá sì ní kó kú ẹni yẹn ó kú tìrantìran kò ṣe ẹ̀dá kù bí malẹ̀ ò bá mú àjẹ́ ó bọ́ ọ̀tà kó òun lòún ṣe gbà èèyàn lè ṣàbùrú kó bọ́ ọ̀tà kó ní èmi mo ṣe èèyàn ó pààyàn wà bọ́ta yóò lè mi mọ pa èmi mo ṣe. bí wọ́n bá fi ẹ̀sùn burúkú tó lágbára tó bá ìkànnìyàn àwọn tí wọ́n sọ pé lágbájá ó kó àdó wá ó wá gba àdó kẹ́nìyàn gbé wọn lọ kóòtù gẹ́ ṣẹ́ni yìí náà fẹ́ràn mùdírù tẹ́lẹ̀ ṣebí torí tó fẹ́ gbà ló ṣe padà wá bẹ̀ ṣèbẹ́ nìyí ló ń sọ fún bàbá Kẹ̀túwí nínú fídíò kan pé bàbá Kẹ̀túwí ó kù kankan tẹ́ ṣe o bẹ́ẹ̀ ṣe wà ní Markaz bàbá yìí dẹ̀ máa ń sábà sọ ẹnìkan ò lè expect kí mùdírù sọ̀kalẹ̀ fóun kọ́ máa fà rẹ̀ sọ̀kalẹ̀
kí wá ló ń dẹ ẹ̀yin láàmú nísìnyí tẹ́ ń fẹ́ kọ́ máa fà sọ̀kalẹ̀ fẹ́ yín tẹ́yìn ò lè sọ̀kalẹ̀ ẹ̀ tún wá rẹ́ lómi náà ti jẹ́ pé yóò wé láwà ní tẹ́ mọ̀ kó ní láwà níní yóò tún wá máa sọ tí wọ́n lè gbà lọ́dọ̀ tí wọ́n ìtọ́ lè gbà lọ́dọ̀ yìí ẹ̀ dẹ̀ máa sọ tí ò dáa tẹ́ bá dé ní ẹ̀ lẹ́ fẹ́ràn mọ̀júrù tó bá dọ̀la ẹ̀ lẹ́ fẹ́ràn ẹnìkan lọ́dọ̀ sùmọ̀dá wọn máa dáwà ká ní wípé ọmọ tá a kọ́ ní kéwú tí ń fi ní sákọ́ kìí ṣe pé kódó ní yẹ̀yẹ́ padà ṣe bọ́ ọlọ́run pé ṣùlẹ̀ kó tó dọ̀ ọ̀tá wa níjọ́ tí bàbá yìí babalágbé ni ó mọ̀ sọ̀rọ̀ láwà ní lásán a máa rí ara tẹ́lómi dá tó fi bàbá yẹn dá tó wọ́ ńlẹ̀ ọmọ kéwú ń sọ̀rọ̀ sáfà ó ń sọ̀rọ̀ sí khalifa àfẹ́ ṣakaṣaka ẹ̀dẹ̀ tún kún lẹ́yìn pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ yín báwọn ọmọ tẹ ẹ̀kọ́ ń kéwú bí wọ́n ti ṣe àwọn khalifa yín tẹ bá lọ́nu àyàfi tó bá yẹ pé ń tẹ̀ ń ṣe ẹgbàgbọ́ ẹ̀ lókù subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.